ṣètò láti gbọ́ ohun ṣẹlẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí èmi ò mọ̀ pé sábọ̀dù ṣe disclaimer fún Balo ó ní Balo àwa speaker ẹgbọ́n mi Balo torí ẹ̀ kì í ṣọ̀rẹ́ mi ẹ̀ tí máa kọ́mẹ́ǹtì lórí ibi níjọ́ tẹ́ bá ti ń kọ́mẹ́ǹtì tẹ́ ti láìkì ó ní sábọ̀dù ní àwa speaker ó ní gbogbo ẹ̀yin tẹ́ bá di kámpù ó ní kó gbóhùn mọ́ra jọ̀la lọ ó lè kàn gbóhùn mọ́ra ní sábọ̀dù ìyá òun ó ti gbọ́n ìyá òun ti jẹ́ ó ní ẹ ti léètì wá ó ní ó wá bọ́ àwọn ọmọ ewé tó lọ síbẹ̀ ó sọ̀rọ̀ sí wọn gan ó sọ̀rọ̀ débi pé ó sọ̀rọ̀ sí ẹwú màkàn ní princess good morning ma good morning jàre Ramfos ọ̀rẹ́ mi live chat ní ẹ welcome wọlé kẹ ọlọ́run mèrò ọkàn yín ẹ bá ṣe ń wọlé báyìí ọlọ́run mèrò ọkàn yín ni dẹ́bà tí wọlé síbí ọlọ́run yóò mèrò ọkàn yín sábọ̀dù ní Balógun warriors onímọ̀dọ́sàkà ní mi sábọ̀dù ṣe disclaimer ó ní Balógun warriors má lè sàkà ní mi ó ní àfẹ́ speaker ó dáwọn méjì ní speaker ọ̀hún ó ní ohun tó mọ̀ jẹ lójú ẹ̀ ó ní kó o lọ sábọ̀dù lè sọ bẹ́ẹ̀ mú wọ èmi lọ́wọ́ ṣó wọn ní mo wá rí ń bẹ̀ tó ṣọ̀ṣe ní kì í ṣe tàná yẹn o ètò ṣe kótókótó di lánàá so ẹwọ leléyìí sójà ni disclaimer tẹ sábọ̀dù ṣe lèmi náà wá ṣe fún Balo pé sábọ̀dù ní má dandan wọn má gbé mi mọ́ra o ó ní má gbé mi mọ́ra sábọ̀dù ló sọ bẹ́ẹ̀ o Balógun Solomonu Adekunle àbí kí lórúkọ blọọgì yín tẹ̀ ń jẹ́ sábọ̀dù ní kẹ́ má gbọ́n mọ́ra ọ̀nà ẹ̀dúró sáyé yín sábọ̀dù wọ́ yín o money sis dá sábọ̀dù lówó wọ́ yín o ṣèbẹ́ ní ẹ̀yìn Germany lẹ́yìn wà anybody tó bá ta sí yẹn máa ta sí sábọ̀dù ta sí ẹjọ́ figagbága ní ṣe mọ̀ wínà ṣèbẹ́ lẹ́mọ̀ọ́ sọ ni sábọ̀dù ní gbogbo ọmọ ewé tó bá kọ́mẹ́ǹtì sọ́dọ̀ yín tó bá rí wọn ò máa ṣépè fún wọn oníbọ̀ kan wò yín ẹbí oníkan wò yín ó ṣe yẹn dáadáa sábọ̀dù ó ṣe jàre Tókunbọ̀ ó ṣe fún yẹn ṣó mọ̀ kí bọ́díjà náà bí ẹ sí tó wá sọ̀rọ̀ ẹni Tókunbọ̀ nínú òyìnbó kọ́mẹ́dì ni ó sábọ̀dù àbí mo máa gbọ́dọ̀ pé Tókunbọ̀ láǹtì ni illiterate ni mi ti bá pé anybody tó jẹ́ Tókunbọ̀ bí kọ́ máa fún yàn ní FM kí wá mọ̀ kí bọ̀dá FM ṣó ní pé illiterate ni bí n ṣe kàwé yìí mímọ́ mi ní nickname wọ́n pe nickname bọ́dà o wọ́n sì pé nickname láǹtì orúkọ rẹ̀ mi ní pé tí bá jẹ́ kí n fẹ́ porúkọ ẹ̀ gangan àǹtí máa fi sí tàbí kí n fi màmá sábọ̀dù ní má dọ́dọ̀ mi ó ní Balo bó dọ́dọ̀ mi ó wá Balo ẹ̀yin ló bá tẹ̀ra ajé òkò sórí bọ́yé ń pè ní Balógun ṣé kẹ́yìn tó máa ń fún lóyè tẹ́ fúnra yín lóyè tó ń pè Balógun warriors kíní kan inú yìí máa ń dùn lẹ bá rò pé bóyá ẹ ti tó tán ẹ ti rò pé ti arrive lẹ bá sáré jáde wọ́n fojú mi gbolẹ̀ lórí social media náà fojú yín gbolẹ̀ kí ló fẹ́ kọ́ fojú yín sí kọ́ fojú yín ráre ẹ jẹ̀bi o torí sábọ̀dù sọ fún ọmọ ewé lánàá pé kọ́ má lọ́wọ́ yín o kò yọ san ó ní ẹni ọmọ ewé tó ń bá rí tó bá kọ́mẹ́ǹtì ó ní princess kan tún wá ń táàgì wọn ó búgbọ́n ṣe pè ní ó ní wọ́dà Balo ẹ jẹ́ kémi àti ìjọ máa ṣe kọ́mẹ́dì ẹ máa bọ̀ ń bí Balógun àwọn ẹ máa bọ̀ ń bí ẹ máa tò ẹ wá tò sẹ́yìn mi ẹ máa bọ̀ ẹ jẹ́ kémi àti ìjọ máa ṣe kọ́mẹ́dì bẹ́ẹ̀ lọ́bẹ̀ wọ́n á wọ yín ẹ̀yin sábọ̀dù máa wọ̀rí ẹ̀yin tún wá sọ pé tí dọ̀kásì ẹ ti gbé dọ̀kásì mọ́ra tó bá fẹ́ ṣe wedding pẹ̀lú àlùjò ẹ̀yin á fún ní màálù ẹyọ kan ẹwọ́ dọ̀kásì o dọ̀kásì okun wò mí ọmọ ẹ wò mí bí wọn náà sì ń fi fake account wò mí original èmi náà máa fi ń wò wọlé mi ò ní bú ẹ mi ò kí ń búyàn bí èmi mi ń búyàn dọ̀kásì Balo owó ẹ o ìwọ níní celebrity orí social media ìwọ ọ̀gá ìwọ bọ́ọ̀sì ó ní àwọn máa fún ẹni màálù ẹyọ kan ọwọ́ ilẹ̀ Balo owó ẹ o
Balo owó ẹ olóò máa fún ẹ màálù ẹyọ kan bẹ́ẹ̀ ló ṣe pú ọ̀tọ̀ ló ṣe lè ra màálù ó dájọ́ náwó síwájú Balo wá proud lórí social media pé òun á fún ẹ ní màálù ẹyọ kan wà lọ́mọ màálù wà kọ́mẹ́rì ni o àwọn náà ẹgbẹ́ Balo yíyà kọ́mẹ́rì fẹ́ dàmú ló pápá yé ṣe kọ́mẹ́rì bí èmi tí mo wá fúrèmù káàkiri báyé yóò lógo fúrèmù bá lọ dárúkọ Balo wọ fúrèmù àwọn fọ́lọ́wọ́ rà mí máa ń sá lọ tí bá ti dárúkọ yín gbogbo fọ́lọ́wọ́ sì máa ń sá lọ torí ẹ̀rẹ̀ ẹ̀rù ṣe ń bà mí àti dárúkọ yín ohun tó bá ti lè mú mi kí n dárúkọ yín báyìí àwọn ọ̀rẹ́ mi máa ń sá lọ ni ẹ máa ń bá wọn dúró yìí ẹ máa ń bá wọn lẹ́rù bọ̀dá àwọn dúró débi pé kò ní gbàṣẹ tí má dárúkọ Balo wọn fálọ́wà mi máa ń sá lọ ni so mi ní dárúkọ yìí ní fún yín fúrèmù ẹni tí ò ní fúrèmù tó ẹjọ èèyàn mélòó ló ń wò mí tí mo ní mi ní fẹ́yàn kan fúrèmù mi ní fẹ́ bọ́njú mọ̀mọ́ pupa which kind mẹ́kára bẹ̀rẹ̀ dìdí ìgbà téèyàn tún ẹ̀ fún wò mí tí mo ní mi ní fún màmá ẹ sábà mi ní fún yín frame mi ní dárúkọ yín lórí ibi stockas mi ní fún yín frame ṣé oréjì ti ní frame tẹ́lẹ̀ àwọn tí wọ́n lọ wò mí Balo mi ní dárúkọ yín lórí ibi torí alára máa gbára ga máa fún yín màálù olóṣù oní 13 followers oní 13 viewers sọnù padà àti jẹ́ pé tó bá pariwo títí yẹn mẹ́ta ló ń wò wọ́n mò ń gbọ́ mi ní fún yín viewers mo ní ẹlòmí àmàpọ̀ rẹ̀ lè má nílẹ̀ wo àwọn tó wò wọ́n báyìí wá ní olóṣì máa lọ́wọ́ ní wàlá pé pamílẹ̀ yìí láàárọ̀ yìí ọlọ́pàá pàílẹ̀ rẹ̀ nígbà tẹ́mi onídìí tí ń fi wà tí mo sọ fún èèyàn tó ti ní bí 1000 pé mi ní fún yín followers mi ní fún yín viewers ògo tí o ti pè mí tún ẹ tí wọ́n fẹ́ pinnu ẹ̀ tí bọ́dá yìí máa ṣe ṣó èmi mo rò pé Mr. P tó sáré lọ́nà gbọ́dọ̀ sí ọ̀la èmi mo rò pé mi ò ní viewers tí bọ́dá yẹn tún wọ́ tí Balo bá pariwo títí èèyàn mẹ́ta ló máa wò èmi mo rò pé mi ò ní viewers èmi ò mọ̀ pé ọ̀dẹ̀ lọ ti bẹ̀rẹ̀ ṣáájú mi èmi tí mo bẹ̀rẹ̀ fẹ́ mú ayé mo ní ṣe èèyàn tó ní mo láìkẹ́ rẹ̀ wàláì Balo bẹ́ẹ̀ jẹ́ kó máa yẹ lójú mi tí mo ṣe rẹ́rìn ẹ ṣínú ni ẹ mọ̀ pé mo láìkẹ́ rí mo ń bọ̀ ṣe rí àwọn tó go wọn ọba bright jẹ àwọn náà máa fọ́nbù lórí ṣáàtì 3 hours ló máa wọ bọ̀dá yẹn o níjọ́ ta aná tó jàjà bú Lizzy náà rí bí a 30 lẹ́yìn àwọn viewers wọn drop ni mo ń wò báyìí mo ń gbọ́ mi ní fún yín followers lórí àwọn mẹ́ta tó wò yín ẹ̀yin ẹ ṣí ẹ̀ sórí péjì mi èmi jọ ìyá mẹ́ta tá ń wò yín ní àwọn mẹ́ta tá máa ń wò yín nìyẹn tẹ́ bá lọ wò èmi tí njọ́ tí bá ti jákò mi méjì ló máa wò yín tí bá tún padà yẹ kan mo ń gbọ́ ṣe ráwa ológo 10-16 yìí àwa la máa ń ṣàkọjú àwa la máa ń rò pàtí léèyàn orí àtúntò lẹ́ẹ̀fì gbàgà kó tó dú 300 400 500 wọ́n máa ń wá ní because àwọn yẹn ti ní followers bí 7,000 90,000 jọ 1k plus mo ní bí mi ẹ̀ṣẹ̀ ní 1.5 ní nígbà tí mo bọ́ ọ̀rẹ́ mi táwà tí mo dẹ̀ kí Queen AJ àwọn èèyàn pọ́ǹpì ní pàpàpàpà ó ti yẹ lẹ́yìn tí mo kí Lizzy Anjorin àwọn èèyàn fi pọ́ǹpì jọ ṣínú 1.5 yẹn
ni mo tó fẹ́ yọ viewers mi tó fẹ́ yọ ni mo wá sọ fún yẹn pé mi ní fún ẹ followers mi ní fún ẹ fame jọ fame mélòó fẹ́ fún ọ ṣé nínú àwọn 14 yìí náà ló fẹ́ kó ń bẹ balo wàhálà ẹtẹ lọmí bú yín o nígbà ìṣeré nítorí ẹ̀yin ò mèrè bẹ́ẹ̀ ti tóbi bí kíní yẹn mo bú yín o bó ẹ mèrè eré ni Lizzy bá yín ṣe tẹ sáré sọ dìjà ẹ fẹ́ lọ rí ẹ fẹ́ lọ rẹ́kọ̀dù ẹ mọ lọ́mọ yóò jẹ́ kẹ́ wá rẹ́kọ̀dù fùrọ̀ ọ̀hún ló bá sá ẹ mọ ó fèrègé ní Lizzy fèrègé ní bá bíbà ló bá bínú bọ́ta mò ń gbọ́ igida. Rubbish. Mi Balogun warriors. Àwa tá mọ̀yàn. Tí mo anja mi. Mo mọ̀yàn. Mo ko mẹ́ta. Mo fẹ́ akọ fún yàn. Èmi ṣe rò pé ṣe business ni. Dorcas, you are welcome. Amesabod, you are welcome. Alujo, you are welcome. Ẹjọ́ kí ló kàn nǹkan tó ń ṣe yẹn jọ. Nínú nǹkan tí bọ̀dá tí mo ṣe ń sìn. Ẹjọ́ kí ló kàn wọ́n yẹn nínú nǹkan tó ń ṣe. Tó bá ṣe pé bọ̀dá yẹn wájà. Ẹ máa gbọ́. Rubbish. Ẹ wá ń fojú mi gbolẹ̀. Èmi fẹ́ rí yín ẹ̀yin ò rí èmi. Comedy ni o, bọ̀dá mi ẹ má lọ wá fún mi o. Bóyá tí ẹ wá mọ tí ni nìkan tó mú nù kọ́ọ̀pù bá ṣọ́ tí ni start ló máa jẹ́ torí kún wọn tó tóbi yẹn ní ikú start ni gbàtọ̀ sí ọtí lọ mú kíní kan abẹ̀rẹ̀ báyìí ẹjọ́ fẹ́ play table tennis basketball rubbish èmi tó jẹ́ kí Balógun warriors tí gbogbo yẹn mọ̀ ẹ sọ pé èmi tí mo wá gba hòtẹ́ẹ̀ ìgbà balo àwọn wèrè ni mo gba hotel gbà tí mo dé ní hotel nìkan tó lọ 200 naira 200 naira old note lọ́wọ́ mi mo wá wò pé hotel ọjọ́ kan mo wá hotel tó cheap bó ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ̀ pé 5k náà pé àwọn ọgbọ́n yẹn ṣe o mo wòye kó mo wá hotel tó cheap ẹjọ́ ṣé hotel tó wọ́n lè fẹ́ gbà tẹ́lẹ̀ ni ṣe bẹ́ẹ̀ ilẹ̀ lọ sí Nàìjà ṣe ẹ̀bẹ́ lọ sún lé Lizzy nẹ́lẹ́gbẹ́ ọ̀tẹ́ ọjọ́ kan kí ló dé ṣọ́jọ́ kan lẹ fẹ́ lò ní ẹ̀wọ́ abẹ́tẹ́fẹ́ sùn sí wọ́n kọ́mẹ́dì ní o ẹ̀gọ́ pàlọ́ Monday kọ́mẹ́dì ní omi Nàìjà o ẹ̀nà lè fèmí náà ṣe kọ́mẹ́dì àjọ máa jíká ṣe mọ̀ pé content lájọ́ ń kírètì báyìí mo wá sanwó ọjọ́ kan lẹ́yìn ìgbà yẹn lẹ bá wọ́ bá ńlá lọ pé ìbólẹ̀ lè sùn sí ó bá nílé ọba ńlá Elizabeth ọba ńlẹ̀ bọ́ bí ó bá nílé wọn madame yẹn ṣe show lọ́wọ́ ni wọ́n wò pé réyàn lélẹ̀ ẹ wá ra 100,000 kódà hero ẹni kan bá ń pàbòkú wa ẹjọ́ aṣọ 100,000 which is 100,000 bíbíà 150 euro bàdá mi 150 euro lẹ́ra lẹ́ gala tán bẹ́ẹ̀ lórí show díẹ̀ ló kó ẹ̀bá ní ké bí tẹ ṣàkọdé níjẹta yẹn ẹ̀ẹ́dẹ̀ súké bọ̀dá mi wà lé o báyìí ṣe pé mo báyìí ṣe kọ́mẹ́dì ní o mi báyìí já o mo kàn lọ́wọ́ ọ̀rẹ́ mi police cap sọ ẹ ti bẹ sí police ní bọ̀dá bà lónìí ní àná yẹn ó ní èmi jẹ́ kí mo fẹ́ pàtí mo fẹ́ renew ni mo lọ ṣiṣẹ́ yẹn iṣẹ́ ẹ̀fàbọ́ ni ẹ̀fàbọ́ àbẹ́ ẹ̀fàbọ́ mistake tẹ̀ ṣe ni pé hero kò ṣiṣẹ́ tà lè ṣe ó ti yé yín.